ẹ kálẹ́ ẹ̀yin èèyàn wa o. Ìmọ̀wọ̀lú ẹ wo àwọn ìyá olóòṣà bínú tán o. Mo kí wa ní gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi. Àwọn ìyá mi bínú tán o, àwọn ìyá mi arógbá aṣọ mọ́kànlẹ̀. Ìyá mi òṣòro mọ̀ nìgà. Àwọn yèyé ọlọ́ṣun oore yèyé o. Wọ́n bínú tán, wọ́n yàwó police station. Àwọn ọlọ́pàá játijàti ni wọ́n á máa ṣe kiri. Rédèrèdè làwọn ọlọ́pàá máa ṣe kiri. Tí ẹ kì í bẹ̀rù ni. Ẹ̀yin ọlọ́pàá wọn, kì í bẹ̀rù orí yín. Ṣé ẹ jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn ni? Ṣé ẹ jẹ nǹkan tán bá ti ẹ̀ràn yín ní ṣé ó yẹ kẹ́ máa bí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá nìyí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọlọ́pàá àwọn ìṣèbọ̀ ọmọ Yorùbá ni ṣe rọra máa forí yín pamọ́. Ń bẹ̀rù ni ẹ̀dẹ̀ lọ́mọ sílé, níyàwó sílé, ẹ̀dẹ̀ kì í bẹ̀rù orí yín. Wọ́n á ti ẹ̀ràn yín kẹ́ lọ bárò àwọn wọ̀nyí. Ọgbọ́n ni wọ́n àgbàlagbà fi ń sá fún màlúù. Ọgbọ́n làgbàlagbà fi ń sá fún màlúù. Ẹ rọra fọgbọ́n tùbónì bí ẹ fi bá wọn sọ̀rọ̀. Kì í ṣe pé kẹ́ lọ máa ṣe ìlú ìfúri kọ́kọ́. Àwọn tó ń ṣe titi wọn jẹ́jẹ́ tiwọn. Táwọn kìrìsìtẹ́nì bá ń kọrin kìíní ní sọ̀rọ̀. Àwọn àfáà bá ń kọrin ní sọ̀rọ̀. Kọ́ máa pariwo ẹgbó bọ́n ṣe máa fi ariwo ń disturb èèyàn nínú Nàìjíríà. Á fi ohun sí ń ṣe ẹ̀gbọ́n nǹkan ohun tí wọ́n sọ. Ẹ̀gbọ́n tí ìyá ìbínú sọ. Àwọn tó disturb jù ní ọmọ kìrìsìtẹ́nì lèmi. Àwọn oní kìrìsìtẹ́nì ní àwọn ẹlẹ́sìn Islam ló ń disturb Nàìjíríà jù. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ tọ̀rọ̀. Ẹ wo ẹ̀yin èèyàn ẹ má yẹ ká fẹ́ fún jù. Ẹ̀gbọ́n nǹkan tí wọ́n sọ. Ìyá mi ẹ̀gbọ́n. Yeah, you can see police station la wà yìí. Ní kí oníṣe má ṣe tiẹ̀ o. Ní kẹ́nikẹ́ni má ṣe tiẹ̀ o. Ṣùgbọ́n tó wá ló fẹ́ dí mi lọ́wọ́ ṣe ti tèmi. Màá dí ẹ lọ́wọ́ ṣe tiẹ̀. Èmi jẹ́ olóòṣà, mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Mi ò bẹ̀rù anybody. Tí mi ò bá kọjá àyè mi lọ́dọ̀ ẹ, má kọjá àyè ẹ lọ́dọ̀ mi. Àwọn ọlọ́pàá kọjá àyè wọn lọ́dọ̀ wa. Wọ́n dẹ̀ jẹ̀bi sí. Police station ni mo wà yìí. Ebi àtàwọn ọmọ òṣà mi, á jábò wọ́n ni. Ẹ lè máa gbọ́ Gbẹ́lájẹ́ fún ẹni police station. Bẹ́ẹ̀ ni, pàtó máa fi dé láti odò. Wọ́n kó àwọn onílù mi. Fún kí ni wọn ò rí ẹ̀sùn kankan kà sí wọn lẹ́sẹ̀. Wọn ò bí wọn dá. Wọ́n fi àwọn onílù mi sílẹ̀. Wọ́n tún sọ gbogbo nǹkan ètùtù. Bẹ́ẹ̀ ni, tó bá dúró lórí òtítọ́ máa lékè ni. Wọ́n ti fa àwọn onílù mi sílẹ̀ o. Ó ti rí. Mo fi ṣeré. Tí ògùn ẹni bá dáni lójú, àti ń gbárí ni. Ògùn tèmi dáni lójú, òòṣà mi dáni lójú. Èmi Ajéfúnkẹ́ Ọ̀ṣúnyẹmí, òòṣà tèmi dáni lójú. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ búso! Tẹ́bálẹ̀ ẹja wèrè, kí lọ fẹ́ dáná wá? Mo respect ọ̀ṣà ni mo respect Elédùmarè. Má kọjá yẹ lọ́dọ̀ mi o. Má fi ẹrẹ yíyẹ̀pẹ̀. Ṣé ìjọba òfin sóògùn ni? Ẹ wá máa ṣe bí olórí burúkú. Bí lẹ́yìn kò fi sóògùn, níbo lẹ sá pamọ́ sí? Tẹ́ bá kọjá yé yín. Tẹ́ bá lọ bẹ lásán òòṣà òkè abẹ́ yín o. Lẹ́yìn Elédùmarè, mi ò bẹ̀rù anybody. Tó bá pa bí tọ́lọ̀ bá fún ẹ ṣe ni o. Tó bá pa bí tó bá jẹ lọ, Elédùmarè fún ẹ ṣe ni o. Ó ti yẹ, mi ò lérí mọ́ ẹ má lérí mọ́ mi. Kí ló ń ṣe yín? Police station la wà yìí. We are free, but we are not going anywhere. Wọ́n máa kó òkú ètùtù jáde. Àwa kọ́ la rán wọn ṣẹ́. Orí wọn ló bá wọn wá. Bá ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ńgbà míì, ó máa ń dà pé bí èèyàn ń tako àwọn ẹ̀sìn. Kò rí bẹ́ẹ̀ o. Ohun tó ọ̀rọ̀ ni o. Ohun tó ọ̀rọ̀ dẹ̀ ní kì í máa ń gba bí dáadáa wọnú ara. Ibi tó dáa lòun tó ọ̀rọ̀ ń gbà wọ ara. Olófà tó jẹ́ pé etí òdì la fi máa ń gbọ́ ọ̀rọ̀ ńgbà míì lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ lọ wo àwọn ìlú tó ní ìdàgbàsókè, ẹ travel, kẹ́ lọ wo bí ẹ gbọ́ pẹ́kẹ́. Wà lọ gbé microphone, wà lọ fi òun pariwo kíní kan, wà láì ọlọ́pàá tá sọ̀ráǹdì á lé nígbà. Ẹ máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ lórí fóònù Nàìjíríà. Ariwo mọ́ṣáláṣí ò ní jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ń bá yàn sọ. Ẹ̀yin á dẹ̀ wà nínú ilé o. Ariwo mọ́ṣáláṣí kò make sense. Ariwo ṣọ́ọ̀ṣì wọn náà ń ṣe ṣọ́ọ̀rù ìgbìdìgbìdìgbìdì. Ó níbi tí ṣọ́ọ̀ṣì tí mò ń lọ níbi tó wà tẹ́lẹ̀. Àwọn ọlọ́pàá ló lé wa kúrò ńbẹ̀. Toró bọ́ sáàrin ìgboro, ariwo ń disturb àwọn ará ìlú. Ariwo ló disturb. Àmọye ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tì pa ní ìlú tí mo wà ń bẹ̀ báyìí nítorí ariwo. Ẹ lè mọ ibi tí mọ́ṣáláṣí wà.
ẹ máa hardly ẹ máa notice pé ó dà pé mọ́ṣáláṣí wà láàrin torí ẹ bá ti rí àwọn àfáà tó ń rìn jáde láwọn kọ́nàkọ́nà lẹ fi lè lọ notice ibi tí mọ́ṣáláṣí wà ẹ lè mọ̀ ṣọ́ọ̀ṣì ní everywhere wí ṣọ́ọ̀ṣì ló pọ̀ torí Christian country la wà anyway despite that pé Christian country la wà ṣọ́ọ̀ṣì wọn gan láwọn gan fúnra ara wọn ṣé wọ́n ń lọ ní Catholic church tí wọ́n ní síbí báyìí wọ́n ní àwọn ancient church síbí but ẹ bá fẹ́ báyàn ní ṣọ́ọ̀bì èèyàn 10 èèyàn 5 àwọn ìyá àgbàlagbà lẹ́ẹ̀rí ní ṣọ́ọ̀ṣì ẹ lè bá ọ̀dọ́ tẹ bá rí ọ̀dọ́ tó lọ ṣọ́ọ̀ṣì bí ó accompany bàbá àbí ìyá ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì ni àbí ìyá ẹ̀ ó mú lọ sí ṣọ́ọ̀ṣì kí ni wọ́n fẹ́ lọ ṣe ariwo ni ẹ wá máa disturb àwọn tó ń ṣe tiwọn nǹkan tó ń that is the shitting táwọn oníṣẹ̀ṣe káwọn náà dìde kọ́ máa jà fúnra ẹ̀mí oníṣẹ̀ṣe o ẹ̀yin náà ẹ dìde àìṣẹ́ ń rí àwọn àpẹẹrẹ ń sìn ni pé wọ́n fẹ́ máa fún wọn láwọn chances kọ̀ọ̀kan ibo lẹ ti rí kán fún wọn lẹ́ni chances nínú àwọn political post wọ̀nyí níbo àwọn tó bá ti ń ṣe tiwọn jẹ́jẹ́ tiwọn ẹ lọ máa dà wọ́n láàmú ó dìgbà tó bá sọ míì láta nínú yìí tó ń gbé kiri kórìí yẹn tó pé ẹ wo àwọn arábìnrin ẹ bọ́n ṣe ya bo police station ẹ̀ ń sìn wọn lọ́nà àlẹ́rẹ̀sọ nílùú wọn ẹ̀mélòó lẹ rí wọn lọ́dún tó máa ń jáde síta bí ẹ̀ẹ̀kan lọ́dún ẹ jẹ́ kán ṣe tiwọn náà nígbà táwọn ní kìrìsìtẹ́nì bá lè máa ṣe tiwọn nígbà táwọn redeem bá lè blọọkù tó máa kọ́ sí hold up ní redeem camp tí wọ́n ní jẹ́ kí mọ́tò kọjá tó máa kọ́ sí hold up ní mọ́sẹ̀lẹ̀ ní December period kí ló wá dé tẹ̀ níjẹ́ kán ṣe tiwọn gbogbo àlọ́ngẹ̀ mọ̀wé ìbàfò road gbogbo ẹ̀ làwọn kíní gbogbo ẹ̀ ní ṣọ́ọ̀ṣì sùn ẹ̀ wà àwọn kí ni wọ́n ti ń pè wọ́n àwọn camp wọn ẹ wọ street mi ní lẹ́kọ̀ọ́ ń sìn ẹ wọ street mi redeem lọ́tún redeem lọ́sì redeem lọ́tún ẹ rí ṣọ́ọ̀tún máa wà lórí street mi oríṣiríṣi churches ẹ wà ní jẹ́ káwọn oníṣẹ̀ṣe ẹ ní jẹ́ kán rí mú mi ẹ máa dà wọ́n láàmú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ rí wọn bọ́ ṣe bínú tó ń sìn òun náà bínú tó tán fọhùn síta ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ní ẹ lọ ń bá wọn lábẹ́lẹ̀ ẹni tó ń dùn wájú bẹ́ẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ṣe kúkú jáde síta nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ̀yin á ṣe síta káráyé rí nà ẹ̀yin ẹgbẹ́ ẹni tí yóò tẹ̀ yín ká ló fọwọ́ ń bò ẹ ṣe síta káráyé rí pé àǹkan báyìí báyìí lẹ́ ń ṣe o ẹni tó bá lẹ́ ń ṣe síta ẹ fi wọ́n sílẹ̀ ẹ kàn ṣe nǹkan tó ń ṣe èwo ni kẹ́ máa disturb wọn you don't need to disturb them leave them let them do what they believe that is what they believe ẹ lọ sí Brazil wọ́n ṣe ń gbé àṣà wa lárugẹ ní Brazil ẹ lọ wo àwọn kan tó yẹ kán máa fi kówó jọ kán máa ṣe very big irú ọlọ́jọ́ festival tó máa ń ṣe ní Ilé Ifẹ̀ yẹn wàláì owó tó yẹ ká máa make sí lórílẹ̀ yìí ẹ̀ kì í ṣe nǹkan díẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá ló yẹ kó travel lọlé everywhere white everybody ẹ mọ̀ pé white ni wọ́n máa ń wọ̀ mẹ́ kẹ́mi wọ̀ white àwọn òyìnbó máa wá àwọn òyìnbó wa ní Brazil wọ́n máa ń lọ náà ṣùgbọ́n wọ́n máa ti ṣe advert kìíní yẹn wọ́n á ti ṣe gbogbo YouTube á ti wà lórí YouTube wọ́n á ti fi ṣe kìíní sórí jingle sórí YouTube tẹ́ pé tó bá click YouTube bẹ́lẹ̀ yìí òun ni advert tó máa kọ́kọ́ gbé fún ẹ wọ́n á ti all over the world wọ́n á ti explain gbogbo bó ṣe lè wá síbẹ̀ gbà tí ò ti ẹ̀ sáàbò ta ló fẹ́ bi lọ sí ìlú tán ti ń géèyàn gbé tán ti ń géèyàn lórí dànù ẹ̀ ta ló fẹ́ bi lọ síbẹ̀ ara àwọn nǹkan táwọn sọ nìyẹn ẹ̀yin gọ́vnà sì wá tẹ́ ẹ kóra ń jọ lánàá ẹ jẹ́ kó rí yín pé ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe you know what to do but you refuse to do it that is it you know what to do but you don't do it so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa ohun tí a mú wá ní ṣókí òun nìyẹn ṣe rí bí àwọn ìyá yẹn bó ṣe bínú tán wọ́n yarí mọ́ wọn lọ́wọ́ ni náà àwọn náà ti free wọn mọ́ dìbò àwọn fẹ́ gba owó ètùtù wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n fẹ́ gbowó ètùtù ó dà fídíò yẹn kó wà níbí ok ó wà níbí wọ́n fẹ́ gbowó ètùtù lọ́wọ́ wọn. Yeah, you can see police station la wà yìí. Ní kí oníṣẹ́ má ṣe tiẹ̀ o. Bẹ́ẹ̀ ni. Ní kẹ́nikẹ́ni má ṣe tiẹ̀ o. Wọ́n ní kẹ́nikẹ́ni má ṣe tiẹ̀. Ṣé wọ́n fẹ́ kí mi lọ́wọ́ ṣe ti dèmi? Yes. Àdìẹ lọ́wọ́ ṣe tiẹ̀. Correct ni. Èmi jẹ́ olóòṣà mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Mi ò bẹ̀rù ẹnikọ́jì. Tí mo bá kọjá àyè mi lọ́dọ̀ ẹ̀, má kọjá àyè lọ́dọ̀ mi. Àwọn ọlọ́pàá kọjá àyè wọn lọ́dọ̀ wa. Wọ́n lè jẹ̀bi. Police station ni mo wà. Wọ́n tẹ́ tán. Wọ́n ya bò wọ́n. Wọ́n jẹ tán.
wọn rí ẹ̀sùn kankan kà fún wọn lẹ́sẹ̀ wọn bí wọn dá wọn fi àwọn onílù mi sílẹ̀ wọ́n tún sọ gbogbo nǹkan ètùtù bẹ́ẹ̀ ni wọ́n bá dúró lórí òtítọ́ máa lékè ni wọ́n ti fa àwọn onílù mi sílẹ̀ ó ti rí wọ́n fi ṣeré tí òògùn ẹni bá dárí. wọ́n náà ti fa àwọn onílù sílẹ̀ wọ́n jẹ tán wọ́n dẹ̀ ti sọ nǹkan ètùtù nígbà tó ń ṣe tí wọ́n jẹ́jẹ́ kí ló dé tẹ wá lọ ń disturb wọn why ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ Yorùbá ẹ fọwọ́ wọn síbi tí wọ́n fọwọ́ yín sí ẹ má máa trespass àmọ́ pé ẹ ń gbìyànjú ṣùgbọ́n ẹ máa ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe àwọn tó ń dà lúrú wọn ẹ mọ ibi tó ń wà ẹ lọ bá wọn ẹ lọ rọ́ọ̀lù wọn kẹ́ fetch wọn síta ní rí báyìí jù báyìí lọ èmi ọmọ yóò lọ ẹ̀yin náà ní olólùfẹ́ yín tòótọ́ Kalamago TV ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀mínú mi dùn gan lórí ọ̀rọ̀ subscribe yẹn ẹ gbìyànjú gan ẹ gbìyànjú no I have to say it ẹ gbìyànjú ṣùgbọ́n ó kù díẹ̀ ẹ bá mi push ẹ̀ wọ́wọ́ 1K ẹ ṣeun gan àní jù báyìí lọ ó dàárọ̀.